ọ̀yá ẹ wá bá wa fi àdúrà sílẹ̀. Ní orúkọ Jésù. Gọ́ngọ́ sọ lónìí láàfin Olúwo nílùú Ìwó gangan fúnra rẹ̀. Ọba Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Adéwálé Àkànbí Ìlúfẹ́milóyè tìlú àkọ́kọ́. Wọ́n lọ sí agboolé wọn lónìí o. Agboolé bàbá tó bí wọn lọ́mọ nílé Mọ́lásán tí wọ́n ń pè ní Gbààsẹ̀ ruling house. Ìdílé ọmọ ọba Gbààsẹ̀. Ìdílé ọmọ ọba Gbààsẹ̀. Bàbá Olúwo tilẹ̀ ó lọ́bẹ̀ lónìí o. Wọ́n wá lọ́bẹ̀ lásán, wọ́n lọ láti lọ ṣe àwọn àkànṣe ètò kan tí ó jẹ́ ìrànlọ́wọ́ fún agboolé bàbá wọn ni wọ́n lọ ṣe níbẹ̀. Ṣùgbọ́n kí wọ́n tó lọ, bàbá kọ́kọ́ jó nínú ààfin tí wọ́n náwó fún gbogbo àwọn èèyàn tó wà pẹ̀lú wọn náà àfi kódà tó fi dórí olóyè ẹ̀jẹ̀ àjọ ogun ṣe jó. Lẹ́yìn tí bàbá ìjó tán nú ààfin tí wọ́n ṣe wẹ̀jẹwẹ̀mu pẹ̀lú àwọn aráàlú tí wọ́n wà pẹ̀lú wọn nú ààfin àtolóyè tán, bàbá ìgbéra pa pẹ̀lú àwọn ọmọ bàbá wọn tí wọ́n jẹ́ lọ́mọ ọba nínú ilé wọn nílé Mọ́lásán tí wọ́n ń pè ní Gbààsẹ̀ ruling house ni wọ́n gbéra. Bàbá yìí tún jó nínú ààfin pẹ̀lú ìdùnnú àtayọ̀, ó tún náwó ṣe gbogbo ẹ̀. Lẹ́yìn èyí bàbá ìgbéra pẹ̀lú àwọn ọlọ́mọ ọba ó di agboolé wọn nílé Mọ́lásán. Ẹ máa bá wa lọ o, ẹ máa bá wa ká lọ. Bí bàbá ṣe wọlé ságboolé bàbá wọn. Agboolé tí wọ́n ti bí ọba Olúwo tilẹ̀ Ìwó lẹ̀ ń wò yìí o, ó ní bàbá Olúwo tilẹ̀ Ìwó ni wọ́n ti lọ gbẹ́ omi ìgbàlódé tí olóyìnbó ń pè ní bọ́ọ̀hù tí wọ́n gbẹ́ fún àwọn ará agboolé bàbá wọn. Ó lẹ̀ ń wò yìí o, agboolé bàbá wọn ní ẹ̀wà tí wọ́n ń pè ní ilé Mọ́lásán. Ilé Mọ́lásán agboolé bàbá wọn ní ẹ̀wà yìí o.
ibẹ̀ lówó ti fẹ́ bá wọn sí bọ́ọ̀hù tọ́gbẹ́ fún wọn bẹ̀ yìí o, òun rè o, agboolé bàbá wọn ni o, ẹ má bá wa ká lọ. Ètò náà sì gùn, Olúwo ṣe bẹbẹ nínú fọ́nrán yìí, ẹ farabalẹ̀ kẹ́ wá nǹkan fìdílé kẹ́ wò dáadáa. Kí ló dé tẹ̀ ń lùlù ọ̀tẹ̀? Àwọn olù ní ọmọ dá wà láàrin, wọ́n máa dá ìjálẹ̀ fọ́bá o. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àṣẹ ọba kan ṣoṣo tí ò pé méjì, Ọlọ́run ọba tí ń jẹ́ kábíyèsí, ọba tí máa ń ṣọlá tẹ́nìkan ò lè bí léèrè, àríṣe ìní kíni àríkà sì ní ọmọ ọba àgbà and high prince of this land, ọmọ ọba àgbà àṣẹ níbi tèmi náà ti jáde, ọmọ ọba àgbà àṣẹ ọmọ ọba Adémọ́lá Adédàpọ̀ fẹ́ńwélé ní nínú àwọn ọmọ ọba ètà àrínì tí ń ṣe gudugudu méje yàyà tó èbó pè ní gúdù 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 méje àti yàyà lọ́nà mẹ́fà. Ọmọ ọba yìí ó ṣe é fi yan gan, èyí tó ṣe é mú yan gan ni ṣe ọ̀rọ̀ Ìwó àti Ọ̀ṣun state, Àbújá gan ibi tí wọ́n bá ní president ń kọ́lé sí ibẹ̀ lọ kọ́lé tiẹ̀ sí ilé àgbàyanu. ẹni tó náà bá ṣerú ẹ̀kọ́ jáde ilé tí a nù ilé ọlá. Ọ̀yá ilé ńlá ló ti wá. Ọmọ ńlá ọmọ ọba àgbà wọ́n jáde láti inú ilé gba àṣẹ. Wọ́n bá ní àti ìfàwọn ọmọ wa hàn yín ni àti fi kan hàn yín ní ìsìn. Ẹ bá rò pé kò sí ẹni tó lè jẹ gómìnà ń wò irọ́ lẹ́pà o. Èèyàn mélòó ló nílé lásòkòrò? Èèyàn tó nílé lásòkòrò Nàìjíríà kò tó 1%, kò tó 1% ti Nàìjíríà, kò tó 0.5% gan. Èèyàn mélòó ni máa alọ́mọ ó tún wá ṣe nǹkan dáadáa
ibi omi kan la ti ń bọ̀ tá a lọ ṣe yìí ń ṣe káàkiri ni o ó sì ń fáwọn ọmọ scholarship ó ń fáwọn ọmọ ní ó ń káwọn ọmọ òun náà hòtẹ́ẹ̀lì tó dáa jù lóṣogbo ta lónìí iná sùtù hòtẹ́ẹ̀lì tó dáa jù gbogbo Ọ̀ṣun nu Ìbàdàn gan iná sùtù wọn ò tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ká wo gbogbo ẹ̀ káàkiri Èkó ló tún lè bá wa dọ́gba ọmọ wa náà ni láti inú ilé gba àṣẹ inú ilé Olúfàtẹ́ gba àṣẹ a dúpẹ́ o kò ní máa lóò nìkan o pé ẹ̀yin ọmọ ọba ẹ̀yin náà ìbá ti ṣe ẹ̀rọ náà gbégbà àṣẹ kábíyèsí tọ́lọ́n fi ń ṣọlá tí wọ́n fi bí léèrè tí fi ń jẹ́ kábíyèsí Olódùmarè yóò mọ tẹ̀lé ọmọ wa yìí yóò mọ tẹ̀lé Adédàpọ̀ Adémọ́lá Adédàpọ̀ àti ìyàwó rẹ̀ ọyá yọjú lọ́gàdì ẹjẹ́ ọjọ́ ẹjẹ́ nítorí igi lẹ́yìn ọgbà nù bọ́dẹ̀dẹ̀ bí ta bá ti dùn níbo ní kẹ́ ẹ wò nínú ilé ni ẹ wo ìyàwó burúkú bá wà nínú ilé orí ọkọ wọn mọ dàrú níta rẹ̀ kò tiẹ̀ ní mọ ní ṣe yọ kàn máa ba gbogbo ẹ̀jẹ̀ ṣùgbọ́n adúpẹ́ o ṣe o ìyàwó wa àríṣẹ́ tó ṣe o ọkọ rẹ gan ní rántí ilé tó ìbá ṣe ìyàwó yóò ní ẹ má lọ ọbẹ ìlú wa ní ọká lọ ara àwọn èèyàn míì tí wọ́n ń ṣe tẹ́ pé ìlú ìyàwó wọn ni ń lọ wọn ò wá lu wọn lájẹ ọ̀pá wọn ìyá tó bí ọ pé lájẹ ní ọ̀pọ̀ nígbà ò bí ọ kò ṣe pọ̀ ọjẹ bàbá High Prince Adémọ́lá Adédàpọ̀ wá ó mú àwọn kànga àgbàlódé ó mú wá sí ìwò náà wọ́n wá ṣe ó lóun fẹ́ ó nígbà tiwa yìí ìgbà tí gbàṣẹ ń jọba lọ́rọ̀ ó lóun fẹ́ máa gbé gòkè ó gòkè jù báyìí lọ kò ní mọ lóun nìkan o gbogbo yín náà mọ ga o tọmọdé àtàgbà gbogbo yín náà lẹ́ẹ̀mọ ga tipa yóò ní ká yín àjẹ́ ò ní sí bíbá ìmọ̀ o ta lọ́mọ tí ń jàjẹ́ òṣì làjẹ́ òṣì tí òṣì bá wà ńlàjẹ́ olówó àbí ẹ̀pọ̀ olówó kan lájẹ́ ọ̀sájẹ́ ọ̀jájẹ́ lásòkòrò ọ̀sájẹ́ ní kọ̀sájẹ́ ń bà náà ilẹ̀ ibi ìṣẹ́ bá wà ẹn tó bá ṣìṣẹ́ ńlàjẹ́ àjẹ́ òkú láyé yín o bí n bá ti lájẹ́ òkú láyé yín òṣì òkú láyé rẹ àjẹ́ òkú ònú ayé yín o òṣì làjẹ́ àjẹ́ lòṣì ẹ lè rí kẹ́pẹ́ Dangote lóṣó n ò sì lè pé lájẹ́ ẹwẹ́ tó wá ṣe kínní ìṣẹ́pẹ́ lè lájẹ́ nínú àbíyàwó rẹ̀ lẹ́pẹ́ lóṣó bẹ́ẹ̀ ni òṣì òkú ònú ayé yín o ibí yìí àwọn skyscraper àwọn ilé Banana Island yóò máa wù ní ilé Fọ́kẹ́ yóò máa wù ilé Gbàṣẹ gbogbo bí a sọ di London pẹ̀lú àṣẹ Ọlọ́run omi yìí gbogbo omi tuntun tá a fẹ́ sí yìí gbogbo ẹni tó bá ti ń débì tó bá ti ń mu omi kó máa jómi ìdùnnú kó máa jómi ayọ̀ ẹni tó bá ti ń mu omi káyé ẹ̀ máa yí padà sí eré káàánú Ọlọ́run ìrànlọ́wọ́ Ọlọ́run ìgbéga Ọlọ́run kọmọdé gbogbo yẹn wá mọ mọmí àṣẹ Ọlọ́run la fi sí tó bá ti mú ọmọ ẹ̀pá yẹ ti dáa ayé yẹn dáa ni èmi kò mú kẹ́ ẹ lè bá a mọ̀ ẹni tó bá ti mọmí tó bá ti ń débi omi tó bá ti mú kí tó bá tòsí tẹ́lẹ̀ kó dọ̀ lọ́lá tí ó bá tẹ́gbẹ́ tẹ́lẹ̀ kọ́ máa dẹni tí ó tẹ̀lé tí ó bá nígbéga tẹ́lẹ̀ kó máa rí gbéga táwọn èèyàn dáadáa àwọn èèyàn ọlọ́lá tí wọ́n bá ń rí
adúgbò ní ọwọ́ Ọlọ́run ọba tó dá ẹ̀mí gbogbo wa sí títí àkókò yìí, ọba tó sọ pé gbogbo wa pátá ní ìbẹ̀rẹ̀ kí ni ọpẹ́ tá fẹ́ dá ni pé lọ́jọ́ kìíní àná lọ́hùn à ń gbà lérò náà ni èrò wa Ọlọ́run sì bá wa gbà ní ti dáadáa, ohun ọ̀tun ohun ayọ̀ ó tún wá wọnú ilé yìí wá. Ọpẹ́ ni fọ́lọ́run ọba o, ọpẹ́ ni fọ́lọ́run ọba o, ọpẹ́ ni fọ́lọ́run ọba o, ọpẹ́ ni fọ́lọ́run ọba o. Bí ayé ṣe wá gbógun tó, tí èṣù gbógun tó, ìmọ̀ Ọlọ́run ló ṣe títọ̀ sáà ò ṣe o lórí ilé ìgbà àṣẹ, lórí gbogbo òwò lápapọ̀. Ọpẹ́ ni fọ́lọ́run ọba o. Ẹnu ọpẹ́ wa náà kò wá ní kan lágbára lọ́wọ́ Ọlọ́run, ẹnu ọpẹ́ wa kò wá ní kan lágbára lọ́wọ́. Ohun tó ti wá ń dáa tó ti wá ń dùn nínú ìlú Ìwó tó ti ṣẹ̀ láti inú pálẹ̀ ló ti bẹ̀rẹ̀ o. Inú ibi tá a ti wà yìí ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ láì ní ọjọ́ kìíní àná o. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò wá ní bàjẹ́, ilé ẹnì kọ̀ọ̀kan wa kò wá ní bàjẹ́. Àwa fi kábíyèsí wa àwa fi wọ́n lé Ọlọ́run lọ́wọ́. Ọlọ́run náà ni alátìlẹyìn wọn, Ọlọ́run náà ló fi wọ́n bẹ̀, Ọlọ́run náà ló tarí dèmi ni, Ọlọ́run bá ní jẹ́ èmi ni, òun ní jẹ́ kábíyèsí, òun ló fi wọ́n bẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run, lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní mú ipò mẹ́. Tá a bá wá rí gbogbo ogun kógun tó bá wá dìde tó sọ wípé kábíyèsí ẹjẹ́ àṣẹkẹ́ irọ́ ni wọ́n ń pa, irọ́ ni wọ́n ń pa, tọ́lọ́ ní ọ̀sẹ̀ ti tọ́ta òmìnir. Mo tún wá fi ọmọọba Adémọ́lá Adédàpọ̀ mo tún wá fi lé Ọlọ́run lọ́wọ́. Wọ́n nígbà tá a bá fi lọ́lọ́run lọ́wọ́ kì í fàya, àwo tá a bá fi lọ́lọ́run lọ́wọ́ kì í fọ́. Mo fi lé Ọlọ́run lọ́wọ́. Kì í ṣògo ilé fọ́kẹ̀ nìkan, kì í ṣògo gba àṣẹ nìkan, ògo gbogbo òwò lápapọ̀ ni. Ògo náà wà ní wọ mi, ògo náà ní wọ ọ̀gùn Nàìjíríà láìpẹ́. Ó ṣe omi òwe ni, kò sí ẹni tí mumi tọkàn rẹ̀ ò ní balẹ̀ títí ayé, ọkàn rẹ̀ ọmọ balẹ̀ ni, ìrandíran rẹ̀ ọkàn rẹ̀ ọmọ balẹ̀ ni. Èyí tó ṣe yìí ò ní tí. Tá a bá rí ẹnikẹ́ni ọkàn kọ̀ọ̀kan tó lè sọ wípé irọ́ wa bó ló ṣe wá ṣe léyìí, ó ṣe wá dẹnu lé gbà àṣẹ, tó lè sọ pé òun fẹ́ bínú rẹ, lágbára lọ́wọ́ Ọlọ́run gbogbo orú ọkàn bẹ́ẹ̀ Olúwa fún wọn ṣàtẹ̀ fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa o. Bàbá wa Mọ́gàjí Ìsàlẹ̀ Ọba, bàbá mo kí kára ó lé o, ẹ̀mí gígùn àtàlàáfíà Ọlọ́ọ̀ba yóò túbọ̀ fi ta yín lọ́rẹ. Kábíyèsí bàbá nù ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́ọ̀ba yóò fi ta yín lọ́rẹ, ẹ̀mí gígùn àti àlàáfíà Ọlọ́ọ̀ba yóò fi ta yín lọ́rẹ. Àmì wá yín tì, à ń rí yín wájú, inú wa ń dùn, ẹ̀yin náà ń wò wá lẹ́yìn, inú yín sì ń dùn pé àwọn aṣọ mi rèé. Gbogbo aṣọ tó lọ ń fi bò yín wọ̀n ní fàyà. Ẹ̀yin náà tẹ wá wà wájú wa ní kánjú lọ báyìí. Ẹ̀mí gígùn tí sẹ̀yà tí sọ̀tẹ́ Ọlọ́ọ̀ba yóò fi jogún gbogbo, tó fi kárí gbogbo òwò lápapọ̀, tó fi kárí ẹni ilé ẹnì kọ̀ọ̀kan wa. Ilé wa ò ní dàrú o, ọ̀nà wa ò ní dàrú o, gbogbo tẹ́tà bá ń ṣe kò ní dàrú o. Ọlá láúlá aláàbòwátà in Jesus name I pray. Àmín. A dúpẹ́ fún ohun rere tó lọ wá ṣe. Ọba ìlú dá. Inú Bíbélì ọba tó bá dá Olúwa máa tì lẹ́yìn. A dúpẹ́ fún ẹṣẹ̀ mú ọmọ mi, ẹ̀dẹ̀dẹ̀ ọmọ mi. A dúpẹ́ lórí ẹ̀yin ìjòyè fún àtìlẹ́yìn bàbá yìí. Olúwa Ọlọ́run àánú ohun rere yìí kò ní bàjẹ́.
ọba yín kò ní bàjẹ́. Àwọn kan ṣe rere nínú Bíbélì ṣùgbọ́n àwọn kan ò ṣe rere wọ́n sì kú ikú ìyà kó o ní kú ikú ìyà. Ìwọ yóò tòrò. Solomon ìgbà tó jọba gbogbo àkókò rẹ̀ ló tó kò sí wàhálà ó sinmi ó fi ọkàn balẹ̀ ṣiṣẹ́ ẹ fi ọkàn balẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin ìjòyè bí ó ta fún ọmọ ọba ẹ má bẹ̀rù gbogbo ẹyẹ ọmọ ọba yóò dáa fún alẹ́ yìí ò ní korò alẹ́ yìí ò ní korò alẹ́ yìí ò ní korò ìwọ náà kò ní bàjẹ́ ọmọ lórúkọ Jésù òkè mẹ́wàá ẹni tó bá ro ti níbi àtẹ̀dé yín ilẹ̀ yóò fún gbòòrà bí aṣọ ìfẹ́ Ọlọ́run tẹ́ ń ṣe ìfẹ́ náà kò ní kúrò lórí ẹ máa tẹ̀síwájú ìfẹ́ Kristi lórí gbogbo ayé yóò máa ṣe ayọ̀lẹ́ yọ̀ yìí lẹ́yìn ìgbà tẹ́ bá yọ̀tọ̀ ẹ̀ nípa ní jẹ́ gbogbo yín ẹ jèrè àwọn ọmọ ìtùnú lélẹ́yìn irú àwọn ọmọ ìtùnú báyìí Olúwa yóò máa gbé dìde ìtẹ̀síwájú adébáyé àkókò tẹ́ ẹ máa lò níbi tẹ́ ẹ tó padà ayọ̀lẹ́ ó lò ó ayọ̀lẹ́ ó padà ilé tẹ́ fílẹ̀ èṣù onígbàlejò tẹ́ bá kúrò ń bì wọn ní ránṣẹ́ àbúrúkú wa báyé ibi tẹ́ tẹ́ mu kò ní gbẹ kò ní tán bẹ ibi ò ní ṣẹlẹ̀ wàhálà ò ní ṣẹlẹ̀ òkèlè ó máa lọ ìwọ yóò dára gbogbo ẹ̀yin tẹ́ wá yóò dà fún yín gbogbo ẹ̀yin ọlọ́pàá yóò dà fún yín ẹ ní ṣiṣẹ́ o ẹ ṣe débi rẹ gbogbo ọkọ̀ tẹ́ gbé ká mo dá ẹ̀jẹ̀ bò kò ní lásìdẹ̀ǹtì ibi ò ní ṣẹlẹ̀ yóò sì dára fún yín kábíyèsí adé yóò pẹ́ lọ́wọ́ tó kẹrẹ ayé ó tó pẹ́ lọ́wọ́ bàtà jẹ́ kí ni o akọ́pẹ́ lẹ́sẹ̀ adé yóò pẹ́ lórí ọkọ̀ yẹn á balẹ̀ àwọn òrèrè tẹ́ ń lóyún ẹ̀ láti ṣe ẹ̀ ráyè ṣe bẹ́ẹ̀ bá ṣe ń pe àwọn ọmọ ọba tó tì ọ́ máa bá ìgbé kò sì ní wó lórúkọ Jésù Kristi hallelujah hallelujah bàbá ẹ má bìrù pé ìnáwó bàbá ẹ sọ̀rọ̀ àmà ẹ̀yin bàbá wa ní agbára Ọlọ́run kó gbàdúrà tí wọ́n ti ṣe ọlọ́ba mi ọba mi mú lọ sí ọba aláàánú jù lọ kó tí ìyá àwọn padà kábíyèsí olódùmarè aláàánú jù lọ lẹ́tí wà ní ipò yìí pẹ̀lú ìgbọ̀nà ẹ̀mí gbogbo àti àlàáfíà tó péye lẹ́nu iṣẹ́ lẹ́nu gbogbo àlùmí máa sọ sí èsì máa ṣe ní àdúrà fún yín tí ẹ bá ń jáde ní pé ẹ̀rín lórí ilẹ̀ ní ẹ̀rín ní orí omi ní ẹ̀rín lófurufú ní ìṣọ́ Ọlọ́run ààbò Ọlọ́run yóò máa dájú ẹ máa lọ láyọ̀ ẹ máa bọ̀ láyọ̀ ẹ sì máa bá wà náà lágbára àlàáfíà ẹ̀mí gbogbo àtàlàtà tó pé lọ́lọ́ba mi yọba fi ká ẹ dákun ò lè wà láyé yìí o ó máa ní ọ̀tá o ṣùgbọ́n pẹ̀lú ògbó Ọlọ́run báyìí tí ọ̀tá ò tó nípa wọn. ọ̀tá ló tiẹ̀ dáa jù. onísùn ìyọ̀wájú. kẹ́ máa pọ̀ sí. kẹ́ máa pọ̀ á máa borí lọ. àdúrà tẹ wá ṣe fún ọmọ mi alhamdulilayi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alhamdulilayi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ti ṣe nu bàbá tó ti ara ẹ̀ jáde àti ìyá tó ti ara ẹ̀ jáde àkọlọ́ba fọwọ́ kẹ́wọ̀n in fact ọmọ mi gan ni àbẹ Adémọ́lá àgbọ̀bọ̀ ti yẹ sí ọ ọmọ mi gan ni kọ́lọ́ aláàánú jùlọ kọ́ dákun àti ikú ọmọdé ni ikú ọ̀dọ́ ni àtẹ̀kù ni kọ́lọ̀ mọ́jẹ̀ ní kankan lágbára ọlọ́run ní fojú sunkọ̀ kankan ọlọ́wọ́ bá kọ́jú mi náà bá ń dé náà èyí náà bá ń ṣe díẹ̀ sí ọba aláàánú jùlọ gbogbo ẹ̀yin náà tẹ wá wà nínú àrùn tẹ wá yìí pẹ̀lú gbọ́ ayọ̀ ní ọmọ jẹ́ ti ìdè ní ọmọ jẹ́ ti lágbára ọlọ́run gbogbo ìròǹgbà kálukú yóò bàtọ̀ ọlọ́run èyí tó ti gbàdúrà àdúrà rẹ ọlọ́run ìjẹ́ kó bàjẹ́ ìgbé ìkú tẹ̀m̀bẹ́ lọ́sàn-án yóò bá mi gbà fún mi lọ́dọ̀ àkọsọ lọ́wọ́ aláàánú lọ́dọ̀ ajẹ́bẹ̀ mi bẹ́ẹ̀ lọ́dọ̀ àdá
ẹ̀yin ẹjọ́ mọ̀ tí ẹ máa jayé àwa ń lọ. Ali Ibrahimo. Ẹ máa bọ̀ kájọ máa lọ máa tó gbogbo wa. Wàláì nífà ní dúró lé mọ́ báyìí. Adéwálé.
lẹ́yìn tí ọba olúwo sí omi ẹ̀rọ ìgbàlódé yìí tán fún àwọn ará agboolé wọn tí wọ́n sì jókòó pẹ̀lú àwọn ọmọ inú ilé wọn tí ń ṣe Gbàṣẹ ruling house, báyìí ni bá ṣe padà sí inú ààfin gbàbọ̀ lọ sinmi. Ẹ ṣé tí ẹ wò wá, ó dàbọ̀.